Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Ó lágbára o. Èyí tí a tún gbọ́ yìí tún lágbára o. Gbogbo èyí tí a tún gbọ́ yìí ó ṣe wá ní kàyéfì lórí nǹkan tí wọ́n ní àǹtí Wáyé tọ́dé wọ́n ṣe. Lóòótọ́ a rí wọn lórí social media tí àwọn àti Dr. Elizabeth tí wọ́n kó àwọn àlejò wá sí inú quarters ibi tí Dr. Elizabeth wà. Àmọ́ bóyá àwọn tí wọ́n kó wá, bóyá wọ́n wá bẹ kábíyèsí ni àbí bóyá wọ́n wá ṣe nǹkan nínú ààfin ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ táwa gbọ́ yìí a máa sọ allegedly. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa, wọ́n ní confession tí wọ́n confess ní inú ààfin baba Wẹ̀rìnlá. Ó ní wípé yẹ̀pẹ̀ tí wọ́n lọ bù ní ibi tí wọ́n ti lọ bù, wọ́n ní wọ́n fi ṣe nǹkan láti tú Queen Naomi àti baba Wẹ̀rìnlá ká. Ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé pàbó ló já sí. Wọ́n ní confession tí àǹtí wa confess nìyẹn. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ confess yìí, wọ́n ní torí ẹ̀rù ń bà wọ́n ni wọ́n fi confess. Torí wọn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀yin náà mọ̀ pé Shensodo wà ńbẹ̀ tó jẹ́ pé ó ń dábìrà fún gbogbo àwọn ẹni tó bá ti ṣe ibi nínú palace baba Wẹ̀rìnlá. Bí a ṣe gbọ́, ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá wa àti àwọn elders, wọ́n ní wọ́n jókòó, wọ́n ní wọ́n gbìmọ̀ pọ̀, wọ́n ṣe meeting. Wọ́n ní wọ́n dẹ̀ ń sọ fún kábíyèsí pé nǹkan tí àǹtí wa ṣe yìí ó lágbára púpọ̀, pé kì í ṣe nǹkan kékeré. Wípé so baba Wẹ̀rìnlá ní láti fi àǹtí wa sílẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà. Ìyẹn ni pé kí wọ́n divorce àǹtí Wáyé. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ọmọ Ilé Ifẹ̀ ò ní àǹtí Wáyé. Ṣé baba Wẹ̀rìnlá, ṣé wọ́n lè gbé irú ìgbésẹ̀ báyìí láti divorce àǹtí Wáyé? Àwa ò lè sọ fún yín, àwa ò lè mọ̀. A mọ nǹkan tí baba Wẹ̀rìnlá fẹ́ ṣe. Ṣé ẹ mọ̀ pé àǹtí Wáyé gan ṣe ju èyí lọ? Tó jẹ́ pé ìgbà tí wọ́n máa gbé ìgbésẹ̀ tí àǹtí Wáyé, wọ́n ní kó lọ máa ṣolórí wọn ní Èkó, kí wọ́n má gbé inú palace mọ́. Ṣùgbọ́n tó bá ní any activity, wọ́n lè wá. So ẹ̀yin èèyàn, bí mo ṣe ń sọ lọ, wọ́n ní àǹtí wa bẹ̀bẹ̀, wọ́n sunkún lórí ọ̀rọ̀ yìí, lórí ìgbésẹ̀ àwọn ẹ̀dá yìí. Nǹkan tí ó máa ń kan mí lóminú ò ní pé ẹni tí ẹ̀ ń ṣe wàhálà sí lórí ọ̀rọ̀ yìí, tẹ ní rárá ẹ fẹ́ nínú ààfin baba Wẹ̀rìnlá. Ẹ fẹ́ kí òun àti kábíyèsí kí wọ́n jọ wà pọ̀. Kì í ṣe mímọ̀ ṣe èèyàn kankan. Ọlọ́run òun ló mú Queen Naomi àti kábíyèsí. Ọlọ́run ló mú wọn ríra wọn. Ọlọ́run tó dẹ̀ mú wọn ríra wọn, òun ló mọ reason tó fi jẹ́ kó meet. So ẹ̀yin yìí, ẹ jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Kò sí nǹkan tí ẹ lè ṣe. Kò sí nǹkan tí ẹ lè ṣe. Lóòótọ́, wọ́n ní bí àǹtí wa ṣe jẹ́wọ́ yìí, wọ́n ní ẹ̀rù ń bà ló fi jẹ́wọ́. Wọ́n ní kò jẹ́ ìwọ̀ yìí nítorí pé ó fẹ́ ronú pìwàdà. Wọ́n ní tí ò bá ń ṣe pé ẹ̀rù ń bà, tí ò mọ nǹkan tó tún lè ṣẹlẹ̀, wọ́n ní kò ní jẹ́wọ́. Nǹkan tán ní àwọn ẹ̀dá yẹn sọ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tí Ọlọ́run bá ti so pọ̀ kí ẹnikẹ́ni má ṣe yà wọ́n ní ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Baba Wẹ̀rìnlá pè yín, wọ́n warn yín, wọ́n kìlọ̀ fún yín, wọ́n ní kẹ́ ẹ fi ìyàwó àwọn lọ́rùn sílẹ̀ àti ọmọ àwọn. Ṣùgbọ́n ẹ kọ̀ ẹ gbọ́.
ókè tí wọ́n lọ ṣe tó lọ bu yẹ̀pẹ̀ tó lọ fi ń ṣe nǹkan tó fẹ́ fi ṣe. Ìpè rárá o, ò fẹ́ Queen Naomi àti kábíyèsí, ò fẹ́ wọn pọ̀. Ṣé o ti wá rí wọn túká? Ṣé o ti rí wọn túká? Ṣé nǹkan tí Ọlọ́run bá ti so pọ̀, ṣé èèyàn kankan lè yà wọ́n lóòótọ́? Ṣé ẹ ti rí ibi tí ọ̀rọ̀ yìí já sí nísìn? Nǹkan tí a fi máa kọ́ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ yìí ó pọ̀ gan o, kì í ṣe kékeré. Ẹ wo àtìgbà tí kábíyèsí ti ń fẹ́ àwọn sísí wa gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Èwo gangan yàtọ̀ sí Dr. Elizabeth o, torí tí máa ń sọ gist mi ì bá wọn wí. Ṣùgbọ́n nínú gbogbo àwọn tó kù, èwo gangan lẹ rí i pé ó ní peace nínú ààfin yẹn. Wọn ò ní ìfọ̀kànbalẹ̀ rárá. Wọ́n kàn máa ń pretend ni. Wọ́n máa ń ṣe bí ìgbà tó yẹ pé wọn ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sáwọn lọ́la. Ọkàn wọn ò balẹ̀. Nítorí pé nǹkan tí ẹ dìrọ̀ mọ́ kì í ṣe tiyín. Bẹ́ẹ̀ ni, kì í ṣe tiyín. Nínú ọkàn yín, conscience yín ó máa bother yín pé nǹkan tẹ́ ẹ máa ṣe ni tẹ́ fi débẹ̀ yín. Bẹ́ẹ̀ ni, conscience yín ó máa bother yín pé nǹkan tí mo máa ṣe ni tí mo fi wọnú palace bàbá Werinla. Nǹkan tó jẹ́ pé ẹ ṣe, tó jẹ́ pé ó máa sunkún gbẹ̀yìn. Báwo lẹ ṣe fẹ́ ní fọkànbalẹ̀? Báwo lẹ ṣe fẹ́ ní peace of mind? Ara àní fọkànbalẹ̀ àǹtí wáyé, òun náà ló fi ń sọ gbogbo nǹkan tó ṣe. Ó lọ bu yẹ̀pẹ̀. Ó wá ṣe bí. Ó dẹ̀ feel pé ó máa ní ìfọkànbalẹ̀, ó máa ní happiness. Lóòótọ́ ó ti bímọ. Ṣùgbọ́n ṣé èèyàn ń bímọ fún ọkùnrin yẹn ni kó má kọ̀yàn ni? Nǹkan tẹ́ ẹ rò nìyẹn. Gbogbo yín ẹ̀ ń lé, mo fẹ́ bímọ o, mo fẹ́ bímọ o. Ṣé ìyẹn ni kọ́kùnrin yẹn má kọ̀ yín ni? Àbí ìyẹn ni kọ́kùnrin yẹn nífẹ̀ẹ́ yín? Ọmọ bíbí ò ní kọ́kùnrin nífẹ̀ẹ́ yàn. Obìnrin mi á mú ọmọ bíbí á fi táì ọkùnrin, á fi táì ẹ̀ down. Ìgbà tó bá bímọ yẹn tó ọkùnrin yẹn lòun ò fẹ́, ọmọ òun ló fẹ́ gbà. Ṣé kò tán? Ẹ jẹ́ ká máa ronú dáadáa, ká máa ronú jinlẹ̀. Àwọn ọgbọ́n tí ọ̀rọ̀ bàbá Werinla kọ́ wa kì í ṣe ọgbọ́n kékeré. Ẹ má jẹ́ ká fìtorí owó àbí ipò àbí ọlá ká fi fẹ́ ọkùnrin. Nítorí ọjọ́ iwájú, ẹ̀yin sísí wa tẹ́ ẹ̀ tí ì ní ọkọ, ẹ fi ara balẹ̀. Ẹ fẹ́ ọkùnrin torí ìfẹ́. Ẹ má fẹ́ ọkùnrin nítorí ipò àbí owó àbí ọlá. Torí tẹ́ bá fẹ́ ọkùnrin nítorí ìfẹ́, tí ọkùnrin yẹn nífẹ̀ẹ́ yín, tẹ́yin náà nífẹ̀ẹ́ ọkùnrin yẹn, ẹ máa ní fọkànbalẹ̀ ńbẹ. Ẹ máa láyọ̀ ńbẹ. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé, gbogbo ẹ̀ máa yọrí sí rere. Ṣùgbọ́n tẹ́ ẹ lọ ṣe wùdùwùdù, tẹ́ ẹ lọ fi fẹ́ ọkùnrin, eventually ó máa ń backfire o. Ilé ayé yìí ó gbẹgẹ́. So ẹ jẹ́ ká fi ìyẹn sí ọwọ́ òsì wa, ká má fi jẹun. Nítorí ọgbọ́n tí ọ̀rọ̀ yìí kọ́ wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ jẹ́ ká dúró di àsìkò tiwa, ká má kánjú. Ká má ní nítorí lágbájá ṣe báyìí, èmi náà fẹ́ ṣe báyìí. À ń rí Queen Naomi àti kábíyèsí, à ń rí wọn lókèèrè bí wọ́n ṣe ń ṣe ìfẹ́ wọn, ó ń wu gbogbo wa. Ìyẹn ò wá ní pé kẹ́ wá ní tipátipá ẹ̀yin náà fẹ́ dolórí. Ṣé látìgbà tẹ́ wá ti dolórí ẹ ní fọkànbalẹ̀? Ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tá a sọ yìí allegedly ni o. Bí mo ṣe máa ń sọ nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á yọrí sí rere o. Ẹ̀yin Mùsùlùmí ẹ kú òǹgbẹ. Ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ọba. Ọlọ́run á gbọ́ àníyàn gbogbo wa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí, mo kí yín happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o.
bí mo ṣe máa ń sọ, today is 28th of March 2025. Gbogbo ẹ̀yin tí a ti send orúkọ yín fún prize giveaway, ẹ má gbàgbé ẹ send account number yín. Èyí tẹ́ bá ti send account number yín, Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe share lórí gist wa, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ lárí o. Àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín pátápátá, ó subscribers and new subscribers. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Mashola ni orúkọ mi. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tètè ẹ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.